lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. ẹ tún kú dédé àkókò yìí, ẹ jẹ́ kí a mọ̀ kíra wa torí bọ́ bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra wa ẹ̀kọ́ àti làákíra ẹni. Òwe Yorùbá nìyí, níbi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn òwe tó wà nínú èdè Yorùbá. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá wá sọnù kò sí méjì tá a fi rú jáde, tá a fi wá jáde bí kì í sí òwe. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní, òun náà ni mo pè ní ènìyàn ní kọ́ ni pé ká gbọ́n, èèyàn náà ní kọ́ ni pé ká gọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n mú òwe yìí jáde láti inú ìtàn àwọn ẹranko méjì kan, òjòlá àti tatúni àti alábàáhùn ìjàpá. Kákí àwọn àgbà jọ̀hún pé wọ́n kó ọgbọ́n inú, wọ́n kó àròjinlẹ̀, wọ́n kó làákàyè pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n fàyọ lára ẹranko. Wọ́n fi wọ́n wé èèyàn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ìdínú tá a fi ní àlọ́. Àwọn bàbá wa ti gbọ́n jù, àwọn ìyá ńlá ìyá wa ti gbọ́n jù. Ibikíbi tẹ́ bá wà lónìí ilẹ̀ rẹ ni. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ìwádìí sílẹ̀, àmọ́ tó ti fẹ́ sọnù lẹ́yọ kọ̀ọ̀kan tán o. Bẹ́ẹ̀ àwọ̀ ṣàfikún ẹ̀. Àbí lọ́jọ́ wo la ti rí òwe tuntun kún èyí tí a ti ń pa tẹ́lẹ̀? Ọjọ́ wo la ti láàlọ́ tuntun kún èyí tá a ti ń pa tẹ́lẹ̀? Yàtọ̀ sí pé ìwọ̀nba tí àwọn bàbá wọ̀nyí, àwọn ìyá wọ̀nyí tí wọ́n ṣe ìwádìí ẹ̀ kalẹ̀, àtúntì fẹ́ sọnù lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan tán. Èdè àti àṣà Yorùbá ò ní parun lójú àkàndá lóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ. Ènìyàn ní kọ́ ni pé ká gbọ́n, èèyàn náà ní sì kọ́ ni pé ká gọ̀. Òjòlá àti alábàáhùn, àwọn méjèèjì jọ ń ṣe ọ̀rẹ́ pọ̀. Tí àwọn bá ṣe ń jẹ tán, yóò pe òjòlá, òjòlá lọ bẹ̀, yóò bá alábàáhùn jẹun. Ńgbà tójòlá bá wá ṣe tiẹ̀ náà tán, yóò pa alábàáhùn. Ṣùgbọ́n nígbà tí alábàáhùn bá ń bọ̀ nílé òjòlá, ẹ pé kí lòjòlá ó ṣe? Òjòlá ó ti káwé rí kéké, yóò káwé àwo oúnjẹ rẹ̀ yípo. Bí Ìjàpá bá yípo sí ìhín tàbọ́ bọ́ sọ̀hún, kò sí kọ́mọ́ kan ara òjòlá. Bí Ìjàpá bá sì ní kó ń rọra gun orí òjòlá, òjòlá ní ọ̀wù ó Ìjàpá, mo pè ọ́ kó wá jẹun, ó sì tún tẹ̀ mí mọ́lẹ̀. Báyìí ni Ìjàpá yóò fìtìjú padà lé o, láì ní jẹun lọ́dọ̀ òjòlá, òjòlá sì máa jẹun lọ́dọ̀ Ìjàpá. Ńgbà tó wá dijoojúmọ́, ṣé ẹ mọ̀ wípé ntọ́ bá ṣe ní lẹ́ẹ̀kan là á pósèsì? Bó bá ti ń dojoojúmọ́, ó ti di tinú ẹni, ajẹ́pẹ́ ń tó wu ní ṣe nu. Ìgbà tí wàá ń dijoojúmọ́ tójòlá ti ń ṣe bẹ́ẹ̀, tíjàpá òró ń jẹjẹ nílé òjòlá, òjòlá sì ń jẹ tìjàpá. Ìjàpá náà wá, òun náà wá dá ọgbọ́n kan. Ó lọ tọ́jú okùn ìjòkùn ọjà, ó wá sùúrù ríbítí, ó sùúrù lóṣùká. Ó gbé oúnjẹ rẹ̀ ká orí ẹ̀, ó wá ránṣẹ́ sí òjòlá pé tó, òjòlá ọ̀rẹ́ mi, èmi mo tún ti wá ń jẹ tán o. Ọ̀yọ́ àwa bá mi jẹun, ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ̀. Ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ, kó sì ó fún ọ̀tún. Bí wọn ò bá fúnra wọn jẹ, ọwọ́ ń dọ́wọ́ lóró nu. Jẹ́ àjọ wá bù ú kó lè dùn, àjọjẹ ní dùn, àjọjẹ ní dùn. Ńgbà tójòlá náà dé, gẹ́gẹ́ bí ìṣeré àtẹ̀yìnwá, ó wá ọ̀nà títí láti débi oúnjẹ kò rí. Bó bá gbé ẹnu lé okùn, Ìjàpá ní ọ̀wù ó òjòlá, mo pè ọ́ kó wá jẹun, ó sì ń tẹ̀ mí mọ́lẹ̀. Ẹ pé kí lòjòlá wí? Òjòlá Ìjàpá, ń bo lọ wá gùn tó báyìí? Ńgbà wo ló gùn tó báyìí? Ìjàpá wá dáhùn pé tó, ènìyàn ní kọ́ ni pé ká gùn, èèyàn náà ní sì kọ́ ni pé ká kúrú. Eléyìí, ìtumọ̀ eléyìí tí í ṣe èèyàn ní kọ́ ni pé ká gbọ́n, èèyàn náà ní kọ́ ni pé ká gọ̀. Irúfẹ́ àwọn èèyàn wo là ń pa òwe yìí fún? A máa ń pa òwe yìí fún irúfẹ́ ẹni tó pe ní wèrè, tó lérò pé òun nìkan ló ń gbọ́n. Láwà pé ẹni tó gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n mọ́, òun gangan ni bàbá wèrè, òun ni bàbá dìgbòlógé. Pé èèyàn ní kọ́ ni ká gbọ́n, èèyàn náà ní sì kọ́ ni pé ká gọ̀. Ẹni ó bá mọ nǹkan tọ́jú àmọ́ parú òwe bẹ́ẹ̀ fún,
ṣùgbọ́n tí ó rántí ẹni tó mọ̀ ọ́ wá tó nígbàgbọ́ wípé ó nìkan ló ń lè ṣe nǹkan kó ń mú jẹ àwa jẹ́ ọjà jò lójú pé tó bá ló lérò pọ̀ ọgbọ́n òpin ń bè kan ọgbọ́n òpin sọ́dọ̀ ẹnìkan èèyàn ní kọ́ ni pé ká gbọ́n èèyàn ní sì kọ́ ni pé ká gọ̀ èdè àti àṣà Yorùbá wuyì ó rẹwà púpọ̀ ẹ̀já gbìyànjú ká má jẹ́ ọ mẹ́rí ẹ̀já jọ gbé e lárugẹ òwe Yorùbá fún ti sáà yìí òun náà ni mo ti mú wáyé o bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ̀já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá kò ní wọmi kò ní parun bẹ́ẹ̀ ni ò ní parẹ́ lágbára Ọlọ́run á jù wá ṣe o.